Èmi Abíọ́dún Ọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá wípé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ sì kú kàlẹ̀ ńbẹ̀ o. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́ òun ni ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ orí ò mobusun. Àti ń bá ìwé náà àti ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ibo la parí rẹ̀ sí ẹ rántí wípé wọ́n ti yìnbọn pa Fẹ́mi. Àwọn ògìdán wọ́n sì ti lọ sí ilé Fẹ́mi láti lọ wò ó wípé ta ló yìnbọn fún un, bóyá àwọn lè rí àṣírí kan àbí méjì ńbẹ̀. Ẹ rántí wípé wọ́n ti rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ṣùgbọ́n wọn ò tí ì rí àrídájú ẹni tó lè ṣiṣẹ́ ọ̀hún. Ibi tá a bá dénú ẹ rántí wípé ògìdán àti àwọn ọmọ rẹ̀ wọ́n ti gbéra wọ́n láwọn ń lọ sí Ìkòyí. Kí ni wọ́n bá bọ̀ ní Ìkòyí? Ibi aróko tì sí ibẹ̀ là á fàbọ̀ sí, ẹ máa bá mi ká lọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè. Ẹ subscribe báyìí, kárìn ká pọ̀, yẹni. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá lágbára Ọlọ́run Olódùmarè, a máa ríre bára wa ṣe o. Apá kẹfà ìran karùn-ún òun ni mo wà. Ọkọ̀ àwọn ògìdán àti Káyọ̀dé ó páàkì níwájú ọgbà ẹ̀wọ̀n ní Ìkòyí. Jíbádé ló wa ọkọ̀ Káyọ̀dé wá. Ògìdán, Dàda àti Jíbádé wọ́n sọ̀ nínú ọkọ̀ wọ́n sì wọ inú ọgbà ẹ̀wọ̀n náà lọ. Bí wọ́n ti wọlé, Ògìdán sọ fún Jíbádé àti Dàda pé kí wọ́n máa lọ sí ọ̀dọ̀ Káyọ̀dé pé òun ń bọ̀. Tààrà òní Ògìdán ló wọ ọ́fíìsì ọ̀gá àwọn wọ́dà lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òní Ògìdán tún jáde padà tó sì lọ bá àwọn Dàda. Bí Káyọ̀dé ti rí i, ó kí Ògìdán dáadáa. Ògìdán náà sì dáhùn bó ti yẹ. Ògìdán ṣí báàgì tó wà lọ́wọ́ rẹ̀, ó sì mú ṣòkòtò kan báyìí jáde, ó nà á sí Káyọ̀dé. Ògìdán ní, wọ ṣòkòtò yìí kó o tẹ̀lé mi. Káyọ̀dé gba ṣòkòtò náà ó sì wọ̀ ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn náà òní gbogbo wọn jáde lọ. Bí wọ́n ti dé ìta, Ògìdán ní, Káyọ̀dé, ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Fẹ́mi, ká ní Fẹ́mi ní ìpèníjà kan tó kà á láyà, ibo lo rò wípé o lè kọ́kọ́ sáré lọ ná? Káyọ̀dé ní, ìyẹn wà lọ́wọ́ irú ìpèníjà tó bá ní. Ògìdán ní, ó dára, jẹ́ kí a gbà pé wọ́n yìnbọn fún Fẹ́mi ṣùgbọ́n tí kò wá kú. Ilé ìwòsàn wo òun ló lérò wípé o lè kọ́kọ́ lọ láti gba ìtọ́jú? Káyọ̀dé ní, ilé ìwòsàn kẹ̀. Fẹ́mi tí mo mọ̀ ò ní lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú fún ọgbẹ́ ìbọn láéláé. Ọ̀dọ̀ bàbá Ajáwésọlórúkọ òun ni yóò lọ. Ó gbàgbọ́ nínú bàbá náà púpọ̀ jù. Ògìdán ní, Ajáwésọlórúkọ. Káyọ̀dé ní, bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní, ṣé ní agbègbè yìí náà ló wà? Káyọ̀dé ní, Àgbàdo Ìjàyè òun ni wọ́n wà. Ògìdán ní, ṣé dókítà ni wọ́n ni? Rárá o, oníṣègùn ìbílẹ̀ òun ni wọ́n. Ògìdán ní, wọ́n yìnbọn fún ọ̀rẹ́ mi kan ní àná. Àwọn dókítà wọn ò sì rí ojútùú rẹ̀. Ká ní o mọ ọ̀dọ̀ bàbá tí o sọ yìí ni, a ò bá sì gbé e lọ síbẹ̀, bóyá wọ́n lè fún ní ìtọ́jú. Káyọ̀dé ní, mo ti dé ibẹ̀ rí pẹ̀lú Fẹ́mi, mo sì mọ ọ̀nà dé ibẹ̀ pẹ̀lú. Ògìdán ní, ṣé pé o lè ṣàpèjúwe bí a ó ti débẹ̀? Káyọ̀dé ní, dáadáa. Ògìdán ké sí Dàda pé kó mú ìwé àti gègé ìkọ̀wé wá nínú ọkọ̀. Dàda wá fún Ògìdán ní ìwé náà. Ògìdán ní kó mú fún Káyọ̀dé. Káyọ̀dé gbà á, ó sì kọ àdírẹ́sì náà síbẹ̀. Ògìdán ní, o ṣeun Káyọ̀dé. Ògìdán gba kọ́kọ́rọ́ ọkọ̀ Káyọ̀dé lọ́wọ́ Jíbádé, ó sì nà á sí Káyọ̀dé pé òun ni yóò wa ọkọ̀ náà. Ó sọ fún Jíbádé àti Dàda pé kí wọ́n dúró de àwọn pé àwọn fẹ́ sáré dé ibì kan. Àwọn méjèèjì wọ́n wọnú ọkọ̀ Káyọ̀dé. Bí Káyọ̀dé ti jókòó, òun ṣàkíyèsí wípé òun jókòó lé nǹkan kan. Ó sọ̀kalẹ̀ padà nínú ọkọ̀, ó sì ti ọwọ́ bọ àpò ìdí láti fa ohun tó jókòó lé náà yọ. Bí ó ti fà á yọ, òun ló tún rí egbòogi olóró, irú èyí tí wọ́n kọ́kọ́ mú un fún lápò ìdí ṣòkòtò rẹ̀ tó wọ̀. Ipò rúru ọkàn bá a. Ògìdán gba egbòogi olóró náà lọ́wọ́ rẹ̀. Ó rẹ́rìn-ín, ó ní, Jíbádé, dá Káyọ̀dé padà sí inú ilé. Àyà Káyọ̀dé bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Jíbádé fà á lọ́wọ́, wọ́n sì jọ wọ inú ọgbà ẹ̀wọ̀n lọ padà. Dàda ní, ọ̀gá, egbòogi olóró nínú ṣòkòtò tí ẹ tó ṣẹ̀ṣẹ̀ mú wá, ṣé kìí ṣe wípé ayé ló ń ṣe Káyọ̀dé báyìí? Ògìdán wo Dàda, ó bẹnu jẹ́, ó ní, ayé kọ́ ló ń ṣe, ọ̀run ni. Jíbádé jáde padà sọ́dọ̀ wọn. Dàda ní, ọ̀rọ̀ náà ò fi gbogbo ara yé mi ní ọ̀gá. Ògìdán ní, ṣé ìwọ mọ̀ wípé ó ti hàn kedere pé Káyọ̀dé ò mọ nǹkan kan
nípa egbògi olóró tí wọ́n mú un fún báyìí. Jíbádé ni mo ti rí bẹ́ẹ̀ ní tèmi ọ̀gá. Bí ó bá jẹ́ wípé Káyọ̀dé mà nípa egbògi olóró náà ni, kété tí àwọn ọlọ́pàá wọ kílọ̀bù tí wọ́n ti mú un, òní yóò ti wá ibi ṣe egbògi olóró náà lọ́jọ́ sí. Ó ní láti jẹ́ wípé ẹnìkan ló fi egbògi olóró náà sí lápò. Inú kílọ̀bù òní wọ́n sì ti fi sí i lápò, torí pé tó bá jẹ́ pé ó ti wà lápò rẹ̀ kó tó dé kílọ̀bù ni, bí ó ti wọ inú ọkọ̀ rẹ̀ tó jókòó, òní yóò ti mọ̀ pé nǹkan wà lápò òun, gẹ́gẹ́ bí ó ti ṣe láìpẹ́ yìí. Èyí túmọ̀ sí wípé Káyọ̀dé ò mọ nǹkan kan nípa ẹ̀sùn egbògi olóró tí wọ́n fi kàn án. Bẹ́ẹ̀ ni Fẹ́mi ò mọ́wọ́ mẹsẹ̀. Ẹni tó ṣeé ṣe kó ṣiṣẹ́ ọ̀hún òun la ní láti wá báyìí. Dàdá mi orí pé òótọ́ ọ̀rọ̀ òun ni wọ́n sọ. Ògìdá ní ó kárí Jíbádé, ọ̀rọ̀ náà yé ọ yékéyéké. Wọ́n wọ inú ọkọ̀ méjèèjì ó sì jáde lọ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. Iná bo ìtàgé. Apá kẹfà ìran kẹfà olówó wà báyìí. Ògìdá wà ní ìṣọ̀kan báyìí tí wọ́n ti ń ta bàtà ní Yàbá. Ó ń fi àwòrán kan han ọmọ Ìgbò tó ń ta bàtà náà. Onítọ̀hún sì sọ fún un pé òun ò ní. Ó nawọ́ sí ìsọ̀ mìíràn ní ọ̀kánkán pé kí Ògìdá lọ sí ibẹ̀, ó ṣeé ṣe kó rí irú bàtà tó fẹ́ níbẹ̀. Ògìdá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó sì lọ sí ibi tí wọ́n júwe fún un. Bí ó ti débẹ̀, Emeka ní good morning ọ̀gá, wetin you wan buy? Ògìdá ní I dey look for one kind shoe like that, and they don tell me say na you be the man wey sabi all kind shoes. Emeka ní hehehe, no be lie ọ̀gá, na me be the ọ̀gá pátápátá for all kind shoes around here. Èmi lọ̀gá gbogbo wọn, no shoe wey I no sabi. Ògìdá ní ìyẹn ni pé ó gbọ́ Yorùbá. Emeka ní why I no go hear Yorùbá? No be for Lagos dem born me. No be say I hear Yorùbá sef, I can speak Yorùbá well well. Ògìdá ní jẹ́ kí akúkú máa sọ Yorùbá nígbà yẹn. Emeka ní ó ti yá ọ̀gá. Ògìdá ní mò ń wá bàtà kan ní. Emeka ní ẹ̀yin ṣáà ti sorúkọ bàtà náà ọ̀gá, màá wá fún yín. Ògìdá ní ó lè fẹ́ nira díẹ̀ nítorí àwòrán ìtẹ̀lẹ̀ bàtà náà òun ni mo ní lọ́wọ́ báyìí. Emeka rẹ́rìn-ín ó ní ọ̀gá, e be like say you no know where you come o. Even if you no show me anything, just describe the shoe for me, I go give you the exact thing wey you want. You no see my banner? Emeka jáde sí ìta ṣọ́ọ̀bù, ó fi professor of shoes tí wọ́n kọ sí ara ṣọ́ọ̀bù rẹ̀ hàn Ògìdá. Ó ní dem no dey call me that name for nothing o, I sabi this work die, bring the picture make I see. Ògìdá wá àwòrán ojú ẹsẹ̀ bàtà tó yà nínú ilé Fẹ́mi jáde, ó sì nà á sí Emeka. Emeka wo àwòrán náà, ó ní mo mọ bàtà yìí dáadáa, mo máa ń ní, ṣùgbọ́n èmi kì í fi gbogbo ìgbà rà sórí igbá torí àwọn èèyàn kì í sábà ra bàtà náà lásìkò yìí, àfi kọ́sítọ́mà mi kan báyìí tó máa ń ra irú bàtà náà dáadáa. Ó ní ó dára fún iṣẹ́ àwọn. Ìgbà tó bá sì bẹ̀ mí nìkan òun ni mo máa ń sábà ra wá fún un. Ẹ jẹ́ kí n fi irú bàtà náà hàn yín. Bíá Monday jáde nínú ṣọ́ọ̀bù rẹ̀ wá sí ọ̀dọ̀ Emeka. Emeka ní ọ̀gá, na the shoe Monday wear so na everlasting. Ògìdá tẹjú mọ́ bàtà náà dáadáa. Emeka ní thank you Monday, you can go back, na the shoe I wan show am. Ògìdá ní ọ̀rẹ́ mi ọlọ́pàá kan òun ni mo tilẹ̀ fẹ́ rà á fún, ó wúlò fún wọn gan-an ni. Emeka ní ó jọ bẹ́ẹ̀ torí ọlọ́pàá ni kọ́sítọ́mà mi tí mo sọ yẹn náà, ṣùgbọ́n àwọn bàtà wà lóríṣiríṣi ní ibi tí ẹ tún lè ra ọ̀gá. Mo lè bá yín ra ìyẹn tí mo bá padà lọ sí travel. Ògìdá ní ìyẹn di dandan, mo ní láti bẹ́ ra ọjà lónìí torí mo fẹ́ràn bí o ti ṣe ọ̀yàyà yìí. Ó kéré tán mo rà tó ọjà ẹlẹ́gbẹ̀rún 15. Emeka ní thank you ọ̀gá. Ògìdá ní ṣùgbọ́n kí n tó bá ra ọjà, ǹjẹ́ o mọ ibi tí kọ́sítọ́mà ẹ ọlọ́pàá tí o sọ ń gbé, àbí ibi tó ti ń ṣiṣẹ́, tàbí orúkọ rẹ̀? Bóyá bí mo bá dé ọ̀dọ̀ rẹ̀, ó lè yá mi ní ọ̀kan lára irú àwọn bàtà yìí tó ní nílé, níwọ̀n ìgbà tó yé o ti sọ wípé ó ti ra irú rẹ̀ tó pọ̀ lọ́wọ́ rẹ̀. Ọ̀rẹ́ mi kan nílò èyí tó lè sáré lò ṣáájú àsìkò tí wàá bá wa ra tiwa. Emeka ní n ò mọ nǹkan kan nínú gbogbo èyí tí ẹ bí mí yẹn ọ̀gá, ṣùgbọ́n ọmọ kan wà ní ibi tó jẹ́ pé ọlọ́fin tó ni, kò sí ohun tí kò mọ̀, ó lè wo èèyàn kú, a sì máa so mọ́ gbogbo ènìyàn kiri. Òun àti kọ́sítọ́mà mi náà wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa. Ó ṣeé ṣe kó mọ orúkọ ọkùnrin náà àti ibi tó ti ń ṣiṣẹ́. Ẹ jẹ́ kí n pè é wá. Ká ní kì í ṣe fóònù mi tí wọ́n jí lọ ni,
ṣe bí n ò bá wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ fún yín ni. Ẹ dúró, mò ń bọ̀ wá. Emeka pe Chinedu, ó sì sọ fún un pé kó bóun pe Chukwudi wá. Ó já ìpè náà, ó ní kò ní pẹ́ tí yóò fi dé ọ̀gá. Àwọn bàtà wo òun lẹ wá máa rà báyìí? Bí Ògìdán ti ń yẹ àwọn bàtà náà wò, òun ni Chukwudi òun ló sáré dé. Chukwudi ní, they say you dey call me. Emeka ní, yes Chukwudi, that my police customer wey dey always buy that shoe with thick sole, you sabi his name? Chukwudi ní, him name na Akindele. Emeka ní, you know which area him dey work? Chukwudi ní, he told me say na Ikeja. Emeka ní, thank you, na wetin I wan ask you be that. Chukwudi yíjú padà, ó sì bá tirẹ̀ lọ. Ògìdán ń bàtà méjì kan, ó sì kó fún Emeka. Ògìdán ní, ìlú ni àwọn bàtà yìí? Emeka ní 20,000 òní méjèèjì ọ̀gá. Ògìdán ò ná bàtà náà rárá tó fi ka 20,000 fún Emeka. Emeka ní, thank you ọ̀gá, ìgbà wo ni kí n bá yín ra irú èyí tí ẹ sọ yẹn? Ògìdán ní, má sì yọnu, ìgbà tí mo bá padà wá a ó máa sọ̀rọ̀ lórí rẹ̀. Emeka ní, okay sir, wọ́n máa expect yín sir. Ògìdán ní, no problem. Ògìdán gba bàtà tó rà, ó dúpẹ́ lọ́wọ́ Emeka, ó sì jáde lọ. Iná bo ìtàgé. Apá kẹfà ìran keje òní mo wà báyìí. Ọkọ̀ Ògìdán páàkì ní iwájú àgọ́ ọlọ́pàá. Ògìdán nìkan òun ló wà nínú ọkọ̀. Bí Ògìdán ti sọ̀kalẹ̀ ló fi orí lé inú àgọ́ ọlọ́pàá. Bó ti kù díẹ̀ kó dé ẹnu ọ̀nà, òun lórí ọkọ̀ kan tí wọ́n páàkì sí tòsí ẹnu ọ̀nà. Ọkùnrin kan wà nínú ọkọ̀ náà, ó sùn sínú rẹ̀, ó sì ṣí ilẹ̀kùn méjèèjì tó wà lẹ́yìn ọkọ̀ náà sílẹ̀. Ó wá kó ẹsẹ̀ sí ibi tí Ògìdán yóò gbà kọjá wọnú ilé lọ. Ògìdán dúró díẹ̀, ó wo ẹsẹ̀ ọkùnrin náà fínífíní kó tó wọlé lọ. Bí Ògìdán ti wọ inú ilé, Àbáyọ̀mí òun ló kọ́kọ́ pàdé rẹ̀. Ó ní, ẹ káàbọ̀ sà. Ògìdán ní, báwo ni Àbáyọ̀mí? Dáadáa ni sà. Ọ̀gá ńkọ́? Wọn ò tí ì dé o. Ta ni ọkùnrin tó wà nínú ọkọ̀ ní ìta yẹn? Àbáyọ̀mí ó yọjú wo ìta. Àbáyọ̀mí ní, Akíndélé ni sà. Ògìdán ní, ọlọ́pàá? Bẹ́ẹ̀ ni sà. Kí ló ń ṣe níbí láì wọṣọ? Àbáyọ̀mí ní, ó sì wà lẹ́nu ìsinmi ni sà. Ọ̀la òun ló máa padà sẹ́nu iṣẹ́. Ògìdán ní, kí ló wá ń ṣe níbí? Àbáyọ̀mí ní, ó ní òun wá dúró de ẹnìkan ni sà. Ògìdán tún wo ìta lọ sún. Ó fi ọmọ ìka ọwọ́ tó wà ní ẹ̀gbẹ́ ìka àtàǹpàkò ọwọ́ ọ̀tún, ó fi ra ìsàlẹ̀ ètè. Ó ní, ẹ lọ àrẹ́sìtì rẹ̀. Àbáyọ̀mí ní, ọ̀gá mi mà ní lẹ́nu iṣẹ́ sà. Ògìdán ní, does it matter? Just do as I said. Ó wà lára àwọn afurasí lórí ẹjọ́ tí à ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́ yìí. Àbáyọ̀mí àti ọlọ́pàá kan wọ́n jáde lọ, wọ́n sì lọ àrẹ́sìtì Akíndélé. Ògìdán ní, ẹjọ́ kó wà ní àhámọ́ di ọ̀la tí a ó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ògìdán yíjú padà, ó sì jáde lọ ní tirẹ̀. Iná bo ìtàgé. Apá kẹfà ìran kẹjọ òun ni mo wà báyìí. Ó pẹ́ díẹ̀ kí Ògìdán ó tó jí. Ó nà pọ̀npọ̀n lórí ibùsùn. Ó jọ pé ó rẹ̀ díẹ̀. Ó mú aago ọwọ́ rẹ̀ tó wà lórí tábìlì kékeré kan báyìí tó wà ní ẹ̀gbẹ́ ibùsùn rẹ̀. Ó rí i pé aago 11 ló lù. Ó dìde jókòó sí etí ibùsùn rẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló tún dìde. Ó wọ balùwẹ̀ lọ, kò sì pẹ́ púpọ̀ tó tún jáde padà. Ó mú aṣọ wọ̀, ó sì lọ kó àwọn ìwé báǹkì tí Jíbádé lọ gbà ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ní ibi tó kó o sí. Ó bẹ̀rẹ̀ sí ní yẹ àwọn ìwé náà wò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdán bẹ̀rẹ̀ sí ní dún ní ibi tó wà. Ògìdán náà ọwọ́ mú. Ó rí i pé nọ́mbà tí wọ́n fi pamọ́ òun ló ń pe òun. Ó kọ́kọ́ ronú lọ díẹ̀ kó tó gbé ìpè ọ̀hún. Ẹni tó pè náà ní, ẹ̀ló, sí ọ̀gbẹ́ni Ògìdán nìyẹn? Ògìdán ní, bẹ́ẹ̀ ni, ẹyẹ méjì kì í jàsà. Ẹni tó ń bá sọ̀rọ̀ náà ní, mo fẹ́ kó o farabalẹ̀ kó o gbọ́ mi dáadáa. Ọmọ tí o mú jù sí àtìmọ́lé ní àná yẹn kì í ṣe ọmọ tí o lè fi ìyà jẹ tàbí fi ọ̀rọ̀ wá lẹ́nu wò rárá. Mo fẹ́ kó o lọ tú ọmọ náà sílẹ̀ kíákíá. Iyekíye tí o bá fẹ́ gbà òun ni kí o sọ. Wọ́n ó ṣètò owó náà, yóò sì tẹ̀ ọ́ lọ́wọ́. Ògìdán ní, n ò mọ ẹni tó ń sọ̀rọ̀, n ò sì ṣetán àti mọ ẹni tó jẹ́. But I want you to get something right. N ò gba iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí mo gbà yìí torí owó. Iṣẹ́ náà wù mí lọ́kàn láti ṣe ni. Iṣẹ́ tí èmi Ògìdán bá sì ti dáwọ́lé, ikú nìkan
òun ló lè já ọwọ́ mi kúrò nínú ẹjọ́ náà. Bí ó bá sì jẹ́ pé ìwọ tí ò ń bá mi sọ̀rọ̀ yìí náà lọ́wọ́ nínú ẹjọ́ tó wà nílẹ̀ yìí, a jẹ́ pé o ti rugi oyin. Ohun tó ń bá ògìdán sọ̀rọ̀ náà bú sí ẹ̀rín. Ó ní, mo mọ̀ pé o ò mọ bí mo ti jẹ́ nílẹ̀ yìí. Ká ní o mọ bí mo ti jẹ́ ni, jìnnìjìnnì yóò ti bù ọ́ ní ibi tí o wà yẹn. Kò sí ohun tí wọn ò lè dá lára. Bẹ́ẹ̀ ni mo kọjá ẹni tí ẹnikẹ́ni lórílẹ̀‐èdè yìí lè fi òfin halẹ̀ mọ́. Omi kéékèèké tàbí adágún odò òní alákàn ti lè fọpo. Bó bá dán wò nínú odò ńlá, omi ó gbé alákàn lọ tepotepo. Kò sí àrà tí wọn ò lè fi ọ́ dá. Kódà bó bá wù mí, mo lè gba iṣẹ́ tó ń jọ ọ́ lójú yẹn lọ́wọ́ rẹ. Kò sí ẹni tí owó ò lè rà. Sọ iye tí o bá fẹ́ kí o sì mú àṣẹ mi ṣẹ. Bí bẹ́ẹ̀ kọ́, wọn ó fi ọ́ lògbòlògbò, wọn ó jẹ́ kó o sáré kíjokíjo. Ògìdán ní, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé o ò mọ̀ mí, orúkọ mi lásán ló ń gbọ́. Àṣìṣe tí ẹnikẹ́ni lè ṣe lókè erùpẹ̀ òní kó pe èmi Ògìdán níjà. Bí mo bá ṣetán pẹ̀lú rẹ, wàá máa tọ̀ sí ṣòkòtò ni. Èmi Ògìdán ló làájù, akọmọ láì lo abẹ. Ẹni tó ń bá sọ̀rọ̀ náà ní, kò burú o, wọn ó ṣẹ̀rù bà ọ́ láìpẹ́ yìí kó o lè mọ̀ pé kò sí itú tí wọn ò lè pa. Ògìdán ní, kò burú, 20 ọdún tí ẹṣin ti ń sáré ni, ẹkú iwájú òní yóò máa kí lẹ̀ẹ́lẹ̀. Ẹni tó pe Ògìdán náà já ìpè rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán rọra rẹ́rìn-ín. Ó ní, ó jọ pé ẹni tó pè mí yìí kò mọ ẹni tí wọ́n ń pè ní Ògìdán. Ibi tó wù kó wà, ó ti kó bá ara rẹ̀ báyìí. Ẹjọ́ yìí ó wá lójú bọ̀ báyìí. Ògìdán ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí orí ibùsùn padà. Ó fìdílé ibùsùn, ó sì ń yẹ àwọn ìwé rẹ̀ wò lọ. Iná bo ìtàgé. Apá kẹfà, ìran 9 òun ni mo wà báyìí. Ní inú ilé ringindé kan báyìí, ọwọ́ kan mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan. Ó gbé e sétí, ṣùgbọ́n kò sí ẹni tó rí ojú rẹ̀ rárá. Ẹni náà ní, ẹ̀lú ọ̀gbẹ́ni, mo fẹ́ kó o lo gbogbo agbára tí o ní láti tú Akíndélé sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di pé yóò máa kà bòròbòrò. Ẹni tó ń bá sọ̀rọ̀ náà ní, ọ̀rọ̀ náà ti kọjá agbára mi o ọ̀gá. Ọmọkùnrin tí wọ́n ń pè ní Ògìdán yẹn ó burú ju àjẹ́ ọ̀tá lọ. Igi rẹ̀ ó ti ta gbòǹgbò mọ́lẹ̀ jù. Kò sí àrà tí kò lè dá. Bí mo bá ní kí n ṣètò bí wọn yóò ṣe tú Akíndélé sílẹ̀, ó léwu gidi ní sà. Ẹni tó kọ́kọ́ pè náà ní, tó bá rí bẹ́ẹ̀, get rid of Akíndélé. Kápá ọ̀gá, bẹ́ẹ̀ ni, màá fi mílíọ̀nù 2 náírà ṣọwọ́ sí ọ láìpẹ́ yìí. Ṣe ohun tí mo ní kó o ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Mo sì fẹ́ àṣìṣe kankan rárá. Ẹnìkejì ní, kò burú ọ̀gá, ó ti di ṣíṣe. Ẹni náà já ìpè ọ̀hún. Iná bo ìtàgé. Apá kẹfà, ìran 10 òní mo wà báyìí. Ògìdán sì ń yẹ àwọn ìwé ọwọ́ rẹ̀ wò. Ẹ̀ẹ̀kan náà ló dúró lọ sí ibi pé ó rántí nǹkan kan. Ó sáré nawọ́ mú fóònù rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì pe Àbáyọ̀mí. Ó ní, ẹ̀lú Àbáyọ̀mí, ẹ̀lú ọ̀gá, ẹ káàárọ̀ sà. Wò ó, fi kíkí sílẹ̀ ná, ibo ló wà? Mo sáré lọ jẹun ní ọ̀gá. Padà sí àgọ́ yín lẹ́sẹ̀kẹsẹ̀ kí o lọ dúró ti Akíndélé títí tí wọ́n fi dé. Má gbà kí ẹnikẹ́ni yọjú sí i rárá. Kò burú ọ̀gá. Ògìdán já ìpè náà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló sì kó ìwé ọwọ́ rẹ̀ sílẹ̀. Ó sáré pààrọ̀ aṣọ tó wọ̀ tẹ́lẹ̀. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó sì pe dàda pé kí òun àti Jíbádé kí wọ́n ó pàdé òun ní ìsàlẹ̀. Lẹ́yìn tó pè wọ́n tán, ó wo gbogbo àyíká inú yàrá bóyá òun gbàgbé ohunkóhun. Kò rí. Ó tilẹ̀kùn, ó sì jáde lọ. Bí Ògìdán àti àwọn dàda ti dé àgọ́ ọlọ́pàá, inú ibi tí wọ́n ti Akíndélé mọ́ òun ló gbà lọ tààrà. Bí ó ti wọ ibi tí wọ́n tì í mọ́ lórí pé ó ṣòfò, ó padà sẹ́yìn. Ó lọ bá ọlọ́pàá kan. Ó ní, ọ̀gá ńkọ́ Jídé? Jídé ní, wọ́n ti jáde láti àárọ̀. Ògìdán ní, Àbáyọ̀mí ńkọ́? Jídé ní, ó ti gbé òkú Akíndélé lọ sí ọsibítù fún àyẹ̀wò. Ògìdán ní, Akíndélé ti kú? Jídé ní, pátápátá. A kàn bá a lọ́wọ́ ìyálẹ̀ta yìí tó nà kalẹ̀ tó yọ ahọ́n dí ẹnu ni. Ọkọ̀ Ògìdán, dàda àti Jíbádé bàjẹ́ gidigidi. Wọ́n wojú ara wọn. Ògìdán mi orí, dàda ní ẹjọ́ bàjẹ́. Jíbádé ní, abẹ̀bẹ̀ wa tó fi ibi pẹlẹbẹ lélẹ̀ po. Ògìdán ronú lọ gbárí. Òjijì oní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán sáré gbé. Ògìdán ní, ẹ̀lú Àbáyọ̀mí. Àbáyọ̀mí ní, ó ti ṣẹlẹ̀ ọ̀gá. Akíndélé ti kú o. Ó sì jọ wípé wọ́n fún un lọ́rùn pa ni. Ògìdán ní, nǹkan bàjẹ́. Kò sáà lè fún ara rẹ̀ lọ́rùn pa. Ibo ló wà? Àbáyọ̀mí ní,
mo ti ń padà bọ̀ ní ibi iṣẹ́ báyìí. Àwọn dókítà yóò ṣe àyẹ̀wò lórí òkú rẹ̀ láti lè mọ ohun tó pa á ní pàtó. Ògìdán ní kò burú Àbáyọ̀mí, òkú iṣẹ́ akin, wọn ò máa dúró dè ọ́. Àwọn ìbéèrè kan wà tí mo ní láti béèrè lọ́wọ́ ẹ. Bí Ògìdán ti já ìpè náà tán, òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán yẹ ojú rẹ̀ wò, ó jọ pé nọ́mbà tó pè é nínú ilé ìtura lẹ́ẹ̀kan òun náà ló tún padà pè é. Ògìdán ní ẹ̀ló, ohùn náà ní hahaha. Ohùn ẹ̀ máa lọlẹ̀ díẹ̀, àbí ikú Akíndélé ó bá ọ lójijì ni. Àṣé ò tilẹ̀ jámọ́ nǹkan kan rárá. Mo rò pé o ní kò sí àrà tí ò lè dá. Kí ló dé tí ò wá lè gba Akíndélé sílẹ̀ lọ́wọ́ ikú? Mọ̀ríwo ló sì ń rí, ò tí ì régún. Mo ti sọ fún ọ pé kó o jáwọ́ nínú ọ̀rọ̀ yìí, kó o gba owó jẹ́jẹ́. O ní rárá, o mọ̀ pé ìgbéraga a máa pani ni. Wọn ò rí dájú pé o fi sí ọ̀tẹlẹ̀múyẹ́ yìí, o fi pìtàn. Ògìdán ní àṣìṣe ńlá lẹ́ṣe tí ẹ ò mọ̀. Afẹ́fẹ́ ni èmi Ògìdán, kò síbi tí wọn ò lè fẹ́ dé. Bí ológìnní mi bá sì gun àjà, ojú atólé ojú atóko, wọn ò jẹ́ kí ẹ fi ẹnu fẹ́ ara bí abẹ̀bẹ̀. Ohùn náà ní pàdà, odò kìí gbé eégún. Ògìdán ní ẹ̀yin ní kí ẹ kìlọ̀ fún eégún yín pé kó má sì lédè ibi odò bá ti jìn. Bí bẹ́ẹ̀ kọ́, omi ó gbé ará ọ̀run lọ tó ń tẹ̀kú orí ẹ̀. Ọjọ́ tí eégún bá tọwọ́ bọnú agbada òróró, èdì ó má ará ọ̀run nìyẹn. Àṣìṣe ńlá òní ti ẹni tí ẹ pa yìí yóò sì bù yín lọ́wọ́. Ohùn náà ní mo ti sọ fún ọ pé wọn ò fi ara mi hàn ọ́, ó rí mi wò bí ìran. Ọkùnrin náà já ìpè náà. Ògìdán fi ọwọ́ rún iwájú orí pọ̀, kò mọ ohun tí òun ìbá ṣe mọ́. Jíbádé ní ọ̀gá, sí ẹni tí ẹ sọ yẹn òun náà ló tún padà pè yín. Ògìdán ní bẹ́ẹ̀ ni. Dàdá ní kí ni a fẹ́ ṣe báyìí ọ̀gá? Ògìdán ní ọ̀rọ̀ náà ò yé mi mọ́ dàdá. Dàdá sáré wojú Ògìdán nítorí wípé láti nǹkan bí ọdún 7 tó ti ń bá Ògìdán ṣiṣẹ́ pọ̀, kò gbọ́ irú ìpèdè bẹ́ẹ̀ lẹ́nu Ògìdán rí. Ọkàn dàdá gbọgbẹ́, ó mọ̀ pé ọ̀rọ̀ náà ó ti lọ́jú pọ̀ pátápátá nìyẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdán tún bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán wojú rẹ̀ wò kó tó gbé ìpè náà. Ó ní ẹ̀ló Rónkẹ́. Rónkẹ́ ní Ògìdán, o ní láti wá rí mi ní ọ́fíìsì lẹ́sẹ̀kẹsẹ̀, ó ṣe pàtàkì. Ògìdán ní kò burú, máa retí mi, mo dé tán. Lẹ́yìn tí Ògìdán já ìpè náà tán, ó ní Rónkẹ́ ló pè mí yẹn. Ó ní kí n wá bá òun lọ́fíìsì lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ọgbọ́n ló dá láti lè sọ̀rọ̀ bí ẹni pé kò sí nǹkan kan, síbẹ̀ ó hàn nínú ohùn rẹ̀ bíi pé ó wà nínú ewu. Ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ yọjú sí iná. Dàdá ní ẹ jẹ́ ká máa lọ ọ̀gá. Ògìdán ní rárá, ẹ̀yin ẹ dúró de ayọ̀ bá mi síbí. Rónkẹ́ ní èmi nìkan ò ní kí n wá. Bí wọn ò bá wá padà pè yín ní nǹkan bí 30 ìṣẹ́jú sí àkókò yìí, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Dékúnlé kí ẹ sọ ohun tó ṣẹlẹ̀ fún un. Dàdá ní kò burú ọ̀gá. Ògìdán gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ Jíbádé, ó sì jáde lọ. Iná bo ìtàgé. Apá kẹfà ìran 11 òní mo wà báyìí. Ọkọ̀ Ògìdán páàkì ní inú ọgbà ọ́fíìsì Rónkẹ́. Ògìdán sọ̀kalẹ̀, ó wo gbogbo àyíká. Ó rí ọkọ̀ oníná lórí akérara kan tí wọ́n páàkì sínú ọgbà náà. Ògìdán tilẹ̀kùn ọkọ̀ rẹ̀, ó wọ inú ilé lọ. Bí Ògìdán ti wọnú ọ́fíìsì Rónkẹ́, àwọn ọmọọṣẹ́ Rónkẹ́ ń kí, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ òun ni Ògìdán mà nínú kíkí wọn pé ẹ̀kọ́ ò ní ṣojú mímu ní ibi tí òun wọ̀ yìí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló tún ṣàkíyèsí àwọn ọkùnrin 2 kan tí wọ́n jókòó sí ẹ̀gbẹ́ ibì kan báyìí, ṣùgbọ́n kò síbẹ̀ ni wípé òun fura sí ohunkóhun. Tààrà ló wọnú ọ́fíìsì Rónkẹ́ lọ. Ìyàlẹ́nu òun ló sì jẹ́ fún un pé Rónkẹ́ nìkan òun ni ó wà nínú ọ́fíìsì. Ògìdán jókòó lórí àga kan tó kọjú sí Rónkẹ́. Ó wojú Rónkẹ́, ó sì rí ẹ̀rù lójú rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Ògìdán ti sáré ro ohun tó lè ṣẹlẹ̀. Bí Ògìdán ti rò ó gẹ́lẹ́ òun lórí. Ilẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀ tó wà nínú ọ́fíìsì náà ṣí pìrí. Ògìdán kò wulẹ̀ wo ọ̀nà ibẹ̀ rárá. Ó kàn rọra mú gègé kan lórí tábìlì, ó sì sáré kọ nǹkan kan sínú ìwé kan lórí tábìlì. Ó fi ọgbọ́n ti ìwé náà sí iwájú Rónkẹ́. Bí ó ti ká ọwọ́ tó fi ti ìwé náà padà, ó ní àwọn 2 tó jáde láti inú ilé ìgbọ̀nsẹ̀ náà gbé ìbọn sí Ògìdán lórí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n sì sọ fún un pé kó máa nìṣó ní ìta láì fún ẹnikẹ́ni lára. Bí Ògìdán ti dìde, wọ́n yẹ gbogbo ara rẹ̀ wò fínífíní, wọ́n sì mú un jáde lọ. Wọ́n ti lọ tán kí Rónkẹ́ tó yẹ ohun tí Ògìdán kọ sínú ìwé iwájú rẹ̀ wò. Ó rí ohun tí Ògìdán kọ pé
no matter what happens, don't ever tell anyone about these incidents. Rónkẹ́ mú ìwé náà, ó yá, ó sì rún un mọ́wọ́. Lẹ́yìn náà ló sọ sínú ìdalẹ̀nù tó wà ní ẹ̀gbẹ́ ibi tó jókòó sí. Iná bo ìtàgé. Wọ́n láwọn ò fìdàn hàn Ògìdán. Wọ́n sì ti ń fìdàn hàn báyìí. Ògìdán tó ń ṣiṣẹ́ ìwádìí òun ni wọ́n ti jí gbé yìí. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Ta lẹni tó ń pe Ògìdán? Ta lẹni tó rán wọn wípé kí wọ́n jí Ògìdán gbé? Ǹjẹ́ Ògìdán ò lè bọ́ lọ́wọ́ àwọn ajínigbé yìí báyìí? Ẹ wò mí, ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. Eégún aláré, ìwé ìtàn tó lágbára tó lápẹẹrẹ gbáà. Òun ni orí ò mọ bùsùn, àtàrí ò mọ bùgbé. Ẹ rí ẹ̀kọ́ tó pọ̀, ẹ rí kọ́ nínú ìwé yìí. Ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí ná. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi òun ló ń Jọláwuyì. Mo rọ̀ yín o, kẹ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi lágbára Ọlọ́run Olódùmarè. Ní súra wa o, a sì ní tẹ́ lọ́wọ́ ara wa. Ǹjẹ́ títí dìgbà mi tá a tún pàdé, èmi a máa sọ wípé orí ń fa àwọn ẹ̀dọ̀ ń dùn mí, òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan kó di ti mọ̀dẹ̀kú rọ̀jú. Ayọ̀ àtàlàáfíà tí mo fi yín lẹ̀ sí lónìí, òun ó tún padà máa bá yín láìpẹ́ láì jìnnà pẹ̀lú àṣẹ Olódùmarè. Ó tún dìgbà kan náà.